pẹ̀lú olóyè òǹkọrin gbajúgbajà ní o Ṣẹ́gun blessing tí aláyé ìgbèkú ló máa ń pè ní Ṣẹ́gun blessing ọ ti jìnnà ọjọ́ ti pẹ́ gan o tí gbogbo ayé máa ń sọ pé èwo ní Ṣẹ́gun blessing èwo ní Ṣẹ́gun blessing náà a wà lágbo kan tí a ní ìmọ̀ pẹ́ mọ̀ fọ̀rọ̀ tó bí kúrò ọ̀rọ̀ yà Ṣẹ́gun blessing Ṣẹ́gun blessing àti blessing ó lọ ó dẹ̀ lọ náà ni yà a wà ní agbo báyìí níbi tí àpàlà ti ń mẹ́ta pọ̀ ẹ jọ̀ọ́ blessing and blessing kí ni ìyàtọ̀ ló méjèèjì. ṣe rí Ṣẹ́gun blessing gbọ̀ngbọ̀n ní nasa bọ̀ kó tún lè dùn late Gbénga Adébóyè kọ́lọ́ba àfọ̀rúnkẹ́wọ̀n àwọn tí wàá tún fi magi àti sọ́ọ̀sì yẹn kọ́bẹ́ẹ̀dì yẹn ó lè wà káàkiri lọ́wọ́ sọ di yẹn lọ́wọ́ sọ di Ṣẹ́gun blessing ó wá di yẹn. báwo lè ṣe wá fi ìsìnkú gbogbo ajé sọ pé Ṣẹ́gun blessing ni báwo lè ṣe fi. ṣe rí olúwa ṣe o gbogbo nǹkan tó yà bá ń ṣe kí èèyàn máa tẹ̀ra mọ́ bàtà kọ́lọ̀ òun lọ́jọ́ sí bí à ń ṣẹ̀fẹ̀ bí à ń ṣàwọ̀dà láti ṣe composition fún ìkan náà àwọn olólùfẹ́ mi kan tí wọ́n support mi gan mo fi ṣe composition orin fún wọn ni orúkọ wọn ń jẹ́ Ọ̀túnba Túndé Sẹ̀rútì. Túndé Sẹ̀rútì. sábà wọn pé wọn dàbí kébà sí màsọ̀rọ̀ ó sì kẹwàá ní Mr. Seun mo fẹ́ sọ̀rọ̀ fún kẹwàá ní kí ni ẹ̀bùn kálẹ̀ Ṣẹ́gun blessing ọdún mélòó lẹ ti kúrò láwùjọ ilẹ̀ yìí tẹ́ ti lọ sókè òkè. ṣe rí ọ̀rọ̀ yẹn ó fẹ́ rí bákan because mi ìfìgbà kan fi lè yí lẹ́yìn nǹkan tí máa ń ṣe ni pé ìgbà kan wà ìbíbẹ̀ là ń gbé permanently ìgbà kan dẹ̀ tún wà tọ́lọ́ tún ṣorí ọ̀fẹ́ ká lè lọ sí ìrìn àjò ìgbà tá a dé ìrìn àjò náà Ọlọ́run tún fún wa lórí ọ̀fẹ́ láti di pé àwa náà tún ń ṣàbíyamọ abímọ síbẹ̀ mo bá ní kí n kúkú ṣe ojúṣe mi bí bàbá ọmọ so tí bá ti wá lọ tí bá wá lọ bẹ́ẹ̀ yẹn mo rò pé ilé ò ṣe filẹ̀ àwa lọ a lè tóṣù mẹ́ta lọ ká tóṣù kan ní ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n máa rí bó ṣe máa rí wa lọ́sẹ̀ọ̀sẹ̀ tẹ́lẹ̀ lọ́rùn tó bóyá ọ̀pẹ̀ kẹta yìí ti dàgbà àwọn tínú ádámọ̀ wọn ń bàjẹ́ nínú nílé sọ ẹniwé torí pé ẹlẹ́mìí ìdáríjì èmi ti mọ̀ yín ti pẹ́ ilé ayé ìkéré then Ṣẹ́gun blessing ẹ jẹ́ ká sọ kọ̀kọ̀ Ifankaleluya yọmí mi ìjà yín ni ẹ̀jẹ̀ gángan ìjọ ò lẹ ti kúrò ẹ̀ ara kan tí mo sọ nìyẹn mi ò lè má wálé a sì ṣe fẹ́ǹsì kan ní LTV8 ní late February ọdún yìí 2025 yes àjọ wà ní event yẹn Ifankaleluya so yọmí mi ọ̀ya yọjú so yes Ifankaleluya rẹ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wọ wà lé ibi pati Àgbàlá la wà MC Àgbàlá now Ṣẹ́gun blessing ẹ̀ tó kọ́ gbogbo yìí Nàìjíríà ẹbí ọmọ tẹ́ mí nù ṣẹ́rí tọ̀dọ̀ tèmi ó ní mínì tọ̀dọ̀ tí wọ́n yóò ní ẹbí ọmọ tọ̀dọ̀ Ifá I'm a Christian, I'm a gentle guy. ó jọ mí No, Ṣẹ́gun blessing lèmi àti ẹ jọra. Ẹ nà ó ẹ sájọ wa jọra ẹ sájọ tọ̀dọ̀ yín. Lẹ́yìn náà yẹ fáìlì yẹn. Ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yìí kan ní 2000 channels lórí YouTube náà la wà àwọn ọ̀gá wa ló wà lórí ìjókòó yìí Ọlọ́run ló lẹ́nu Ṣẹ́gun blessing wọ́n lè máa ń ṣàánú níbo lẹ ti lówó tẹ fi ṣàánú sórí náà. bàbá ẹwọ náà ló ṣàánú ẹ̀dá ìwọ̀nba èyí tó yí èèyàn bá rí èèyàn bá yọ ọdún ẹ̀ náà láti sọ pé òkè
ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n náà jẹ́ níbẹ̀ kí kò gbèyàn lólówó gbogbo ẹ̀dá tó bá ti ń dúró nígbà tó bá tó kún lòun tó fẹ́ ṣe fún yàn kò ní kan ṣe ni. kò ní kan ṣe ṣe ní wọn ọba tó bá wà yẹn ẹja jọ máa pín mọ́ra wa lọ́wọ́ báyìí. ẹ kàn jó ni o ẹ kàn láti ẹ ní o gbogbo tí ó gbé jáde kò yé yín o mò ń mú jáde díẹ̀díẹ̀ ní o. Thank you.